ọwọ́ bá o ògúlùtù bọ́nú omi ọwọ́ bá o ẹ wò ó ìyàwó tó yà ni o ní fọmọdé ni pé kò ní í dáa fẹ́ni tó nà mí tíyà bá pa lórí dáadáa ẹjọ́ mà ẹjọ́ sà òun ni ó máa pariwo. àwọn olúfimọ àwọn fáǹsì òṣùpá wọ́n ti kó pìtìpìtì àti pìtìpìtì gbáà wọ́n ti kó bá Òkìkí Bright ó fò síta ó ní ẹjọ́ mi ní í ṣe bẹ́ẹ̀ mọ́ mi ìtorí ọba orin fín ẹ wo ẹ ṣàtìmọ̀ pọ̀rọ̀ lọ́rọ̀ kì í máa dùn lẹ́nu tèmi ẹ mú kàlẹ́ tó wọ ẹ mú kàlẹ́ tọmọ ẹ mú tàìkó tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ ẹ tún gbádùn fún àyìn dáadáa ẹ má dákun ẹ má bá ń kílìkì lórí subscribe button ẹ bá ń like ẹ bá ń share ẹ jẹ́ ń gbé yín débẹ̀. dákun lóhun tó ju gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ṣé mi lè stand orin pẹ̀lú Òṣùpá mo ojú ló mọ tó yọnu náà àṣé mo fẹ́ lóògùn níbí mo lóògùn kan tó lè bá ní mi ò lè stand pé Òṣùpá òyà ń fẹ́ ti competition orin pẹ̀lú ẹ̀ náà but where's acapella for us ibi tí mo dẹ̀ sọ pé mo fẹ́ dè máa acapella Òṣùpá kọ́ ni mo fi bá wù mo wà nílé mo wo nǹkan kan ní orí YouTube ẹnìkan sọ nínú wọn bẹ́ẹ̀ pé Òkìkí kò lè kò mọ nǹkan tó ń pè l'acapella ni mo ṣe lè fẹ́ acapella o orí Facebook orí YouTube lẹ́yìn ẹ̀ wá àwọn lè lọ wo mi ìrántí orúkọ ẹ̀ láti má dé tí orúkọ ẹ̀ máa sọ fún kọ́nà wo ó lẹ́yìn tó tiẹ̀ fẹ́ jáde fún acapella gan kò mọ nǹkan tó ń pè l'acapella kò lè fẹ́ acapella pé nǹkan tó ń pè l'acapella lélẹ̀ ká máa kọrin lásán láì sí ìlú bẹ́ẹ̀ àwọn tí wọ́n pè mí tí wọ́n dákò mí nínú àwọn olórin kọ̀ọ̀kan náà tí wọ́n jáde tó bá ṣe pé wọ́n ní confidence lórí ara wọn ni ó yẹ kí wọ́n jáde náà ó yẹ kó tèmi nìkan wọ́n wá kọrin wọ́n kú mi ṣé kò wù wọ́n káwọn náà dé ipò tọ́ba orí dé ni ẹ́ńjìnì tó wà nínú mi ohun lóhun Àyìndé ìròrí mi náà jọ Àyìndé bọ̀dé ẹ́ńjìnì lẹ́ńjìnì Òṣùpá nínú wà nínú kí ẹ já kí ọmọ káyé má ṣe mẹgbẹ o ṣe jẹ nìyẹn. Bright Òkìkí akọ òkúta ni mí mo yàtọ̀ sáwọn òkúta wẹ́wẹ́wẹ́ tí ò lè dá dúró wàláì tàláì ọmọ líle ni mí olórin ni mí oní fújì ni mí kò dágájíá mo ṣe ìdá Òkìkí múlẹ̀ mo yàtọ̀ sáwọn olórin wẹ́wẹ́wẹ́ tí wọ́n ní confidence lórí ara wọn. mo fọlọ́wọ́n bá búra mo fa nọ́bì búra Òkìkí ṣe mọ̀ pé tìrìn ò bá wọnú náà kó gbóná tìrìn ò bá wọnú náà kó gbóná kò sí ohun tá ò fi rìn rọ Òkìkí ìmọ̀lẹ̀ ó dájú. wàláyé tómi ò bá gbóná kókó kó yọrùkọ a ò lè fi ramala débi táwọn ò lè fi ṣe ṣòro ṣe mọ̀ wípé tọmọ ò bá jáde kò lè jáde kan ju ọmọ láéláé wàláyé tójú ọba pọ́n ṣe ara mi ìṣòní ìlà Òkìkí ọ̀la Mr. Bright lè ní jẹ́ ọkùnrin ọpọlọ àpèdè tọdún tó lò Òkìkí mọ́lẹ̀ Rainbows of Music lórúkọ tẹ̀ mọ́ mi sí. bàbá ẹ kú ohun ẹ kú làákàyè ẹ kú kí ó lè dáa èyí tó wà ń ta tí ó ń jà rìnrìn lórí ọ̀rọ̀ acapella tí ọba orin dókítà Saheed Òṣùpá akọ̀rẹ́lé mandator tí wọ́n ní àwọn fẹ́ kí àwọn tí wọ́n bá dángájíá kan jáde káwọn jọ wò síra wọn ẹ̀yin náà jáde láti bí abijọ́ mélòó kan orí íńtánẹ́ẹ̀tì Òkìkí Bright olóńgbé bá Òṣùpá fà á àwọn fáǹsì náà jáde ọ̀rọ̀ ọ̀hún ti wá ní pé ó ti di bí àwọn kan ti rí bí àbùkù wọ́n ti rí bẹ́ẹ̀ eléyìí sà ojú ò lè fi wò ó ṣé báwọn fáǹsì bọ́n ṣe sọ náà ló ṣe rí ni àbí wọ́n fẹ́ sọ ní nǹkan mímọ́ yìí lọ́wọ́. Òṣùpá Saheed Òṣùpá bàbá kì í mú àlejò olórin bàbá sólì àtò bàbá gbà Òṣùpá Saheed òkèrè nínú ayé ìtọ́kọ̀ ṣoṣo Òṣùpá tó sí ilẹ̀
ṣíbò ní gbogbo ayé máa ń pè é bò. Wọ́n pariwo Òṣùpá Saheed àtòkìkí Saheed kárí ayé. Wọ́n tí òye ní òye ní. Òkìkí olórin ọ̀la àwọn ọpọlọ orí o. Ṣé rí ayé? Nǹkan kan ló máa fa nǹkan kan. Láyé dákun kọ́ máa ṣe jì mí gbọ́. Ṣé níbi ìtọ́jọ́ orí? Àbí níbi tí ipò òkìkí ọ̀la o? Àbí níbi ìtòrí ìkólé? Ó jìnnà sí Saheed gidigidi bí sọmọ sílẹ̀ lárí. Ẹ wo ọ̀pọ̀ èèyàn ní o mọ̀. Ohun tí òye wọn kún lẹ́yìn mọ́lẹ̀ ẹ jẹ́ kí n sọ fọ́mọ ẹ̀ dáadáa mọ́ o. Òṣùpá Saheed òkèrè nínú ayé. Ṣèbí kí lápọ̀ òkìkí mọ́lẹ̀. Onígi kékeré ló máa lọ́mọ òkìkí tí ó dẹ̀ fi gòkè. Báyé ṣe rí nìyẹn òkìkí mọ́lẹ̀ mi. Òkìkí mo lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ gan. Mr. Bright, ẹ jẹ́ kí n sọ bó ṣe rí. Torí pé láyé mi, mi ò ní bá wọn ra àgbà mi ògúnlé. Mi ò ní tọ́jú àgbà mọ́lẹ̀. Bí orúkọ kí n Òṣùpá Saheed o. Adékúnlé ìmọ̀lẹ̀ gbogbo ayé kẹ́lí sì ń sọ̀rọ̀ mi. Òṣùpá kàkà bẹ́là kúnlé. Ó call out. Challenge acapella kúnlé ìmọ̀lẹ̀ mi. Olórin tó bá lè jáde láti ikọ̀ acapella. Ó jáde sí ìta gbangba. Òkìkí mo jáde o. Ṣé ni mo bá ń kọrin tí mo bá ń sùn nílé? Olótù ẹ̀dá mi lóhùn ṣáyé máa mọ̀ mí rárá. Tí wọ́n bá pe challenge lókìkí ò bá sọ̀rọ̀. Ṣáwọn tó mọ̀ nílé mọ̀ mí ṣá. Òṣùpá Saheed ọba orin gangan. Ọmọ tó bá jẹ́ kíkúnlé ìmọ̀lẹ̀ lọ́ba orin Saheed máa ń fẹ́. Ọmọ akíndé ní ìṣojo mo fi jọ Òṣùpá Saheed ọba orin ni. Òkìkí mo fọ Ọlọ́run búra mo fà náà mi búra o. Wàláhì mi ò wá láti rí Òṣùpá Saheed fi rárá. Kí lè ṣe pé mo fẹ́ kọrin bú Òṣùpá o. Ṣùgbọ́n ọ̀rọ̀ orin ó lè jẹ́ nǹkan kan ló ń bẹ ní máìdí ẹkúnlé ìmọ̀lẹ̀ tó fẹ́ sọ o. Ọ̀tọ̀ níbi tó máa ráyè máa padà yìí sí. Tábà tí nǹkan lọ, nǹkan mi lè jáde lẹ́nu wa kò sẹ́ni tí ò lè ṣe gẹ́gẹ́ bí olórin. Tó bá jáde, ọ̀tọ̀ níbi tí ẹ̀hún sọ̀kù lọ, ọ̀tọ̀ níbi tó máa dá a mọ̀. Wọ́n á gbé sí King Dr. Saheed Òṣùpá o, Akóredé ìbà ẹ̀ o. Mi ò jẹ́ báwọn ronú òfin mọ́ òfin láéláé. Òkìkí mo fẹ́ sọ sórí kékeré kan fáwọn tí o mọ̀. Mo ti ń bẹ pẹ̀lú Saheed Òṣùpá tipẹ́tipẹ́. Wàláhì, mo ti ń bẹ pẹ̀lú ọba orin Òṣùpá Saheed ọ̀nà ti ná. Mélòó la fẹ́ kà mélòó mo fẹ́ wí. Ṣé gba ayé ṣáàtò? Èmi ò kìkì. Mọ́tò mi Ford 6 tire tí mo ń lò nígbà yẹn Ford show. Gbogbo Òṣùpá kọ́kọ́ máa ṣeré nínú ṣáàtò. Mọ́tò mi ni mo fi kó instrument Òṣùpá Saheed. Látọ̀dọ̀ Adúnni àkókò mi bàbá ńlá tó kọ́ kọ́lọ́hún bá wà fọ̀rún kẹ́hàn o. Sájánsì àti Tàlàbà àwọn ẹlẹ́jìníà. Èmi ni mo ń lo mọ́tò mi Òkìkí òní ìgbà yẹn tí mo fi kórè iṣẹ́ ọba orin. Bàbá tí mo kó Òṣùpá máa padà wá jọba orin. Àbígbà tó Òṣùpá kọ́kọ́ wá ṣeré ní nǹkan tó ń wèrè ìyá
ní Governor Road double tree hotel. Èmi mọ́tò mi mo fi gbọ́dọ̀ bá lọ sí kòtò kí ni mo fẹ́ wá ìṣubú bá fún Òkìkí ó pọ̀ ìgbà tó ṣùgbà kọ́kọ́ bí Akéem lọ́jọ́ sí. First class làwọn lọ́jọ́ ọjọ́ yẹn o. Òkìkí first class làwọn ní ọjọ́ yẹn o. Yẹn ní àpápá àti set instrument Òkìkí. Ààrẹ tí ọba orí tó jẹ́ Saheed o. Òṣùpá pẹ́ kó tó dé. Ìgbà tó ṣùpá dé lọ́jọ́ ọjọ́ yẹn o ló sọ fún wa pé I don born. Dàdí sókè ó bẹ́ẹ̀ ní mẹ́rin lọ́jọ́ ìjọ yẹn o. Òṣùpá sọ fún Dàdí sókè láti ibi mọ́. Èmi tí mo ti ń tẹ̀lé Òṣùpá bọ̀ látàyè tán. Ìgbà tó tó kúlé ṣé mi máa pẹ́ kó Òṣùpá ṣubú. Àbígbà ta ló ṣe ètí pọ̀ tó lẹ́gídéètì. Àbí ká sọ ọtí Ìkòròdú Olódò family. Òkìkí ó pọ̀ gan bí ò lè ká tọ́kúlẹ̀ ìmọ́lẹ̀ wáyé máa ṣe ṣì ní gan. Tí n bá jáde fáká fẹ́ lájà lẹ́jẹ̀. Ẹ̀yin tẹ́ ń wò mí ò bá olè ṣe fẹ́ mọ Òkìkí náà.